di tá bá sì pé di nísìn ó máa yarí ẹ́ sáì ní ọgbà rẹ̀ fún ẹ̀ tí ó máa gbé. wọ́n bẹ̀rẹ̀ àti pé oore tí mo tó fẹ́ ṣe léyìn náà o oore tí mo tó fẹ́ ṣe tí o tó gbé kọ́ yìí o. Chineke meya Chineke meya. Chukwudi ságímẹ̀tì náà ti ẹ̀ nìyẹn. Chukwudi mo ní kò tí ká bára wọn lé o pẹ̀lú ẹ̀ ṣé àgímẹ̀tì wà nìyẹn. Ṣorí téèyàn bá fẹ́ ṣe complete orí burúkú ló máa wò mí sùsùn tó máa pè mí ní Chukwudi. Mo sọ fẹ́ ìgbórúkọ mi ò kì í ṣe Chukwudi. Chukwudi not Chukwudi. Kí ni mo wí? Ọ̀gbẹ́ni tí mo bá wa kọ́ ní ọ̀rọ̀ tó bá mi sọ nítorí nípa iṣẹ́ yẹn mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ òwe ti tán. Tí bá mi bí iṣẹ́ má ti jẹ́ kí n tún tún mi dé mi ò fẹ́ tunú àpò ẹ̀ kí n tún padà bá mi jẹ́ àpò ẹ̀ náà. Mo máa yọ lórí kúkú bí àyè kéèyàn kò wù mí sùsù kó ní bí mo ṣe rí sójà lókun tí màá tún máa ṣe ṣé mo kú ti yẹ ọ̀rẹ́. Àti wọn náà ṣe security tẹ́lẹ̀ tí ní kó wá ṣe sójà lóyún náà tí mo bá wá kọ́ ni mo bá wá ní pé iṣẹ́ tó bá wá yẹ ní supermarket interpreter. Interpreter. Bẹ́ẹ̀ni. Máa kọ́ máa sọ̀rọ̀ lásán. Wọ́n máa gbọ́ sí yẹn létí. Méjì gbọ́dọ̀ sí yẹn létí báwo kí ló ṣe tí wọn. Gbọ́rọ̀ ọ̀kan ó ń gbọ́rọ̀. Bẹ́ẹ̀ni náà etí ẹ̀yọ̀ kò gbọ́rọ̀ ìkejì ń gbọ́rọ̀. Báwo lè ní ti bẹ́ẹ̀ ní tí ò gbọ́rọ̀ náà. Wọ́n bá ti máa ń ṣiṣẹ́ wọn máa bèyí tó ń gbọ́rọ̀ náà. Wàhálà o. Báwo ṣe fẹ́ mọ̀? Òkè máa wá ṣe báyìí. Mo rí yín burú o. Òun náà dẹ̀ sọ owó ló fẹ́ máa sọ wọn pé bá mi sọ fún wọn padà o. Ìwọ náà dẹ̀ sọ wọn pé wọ́n lé ní ti ya òun lé o. Wọ́n sọ fún pé orí mi ò ti wú o. Àbí tó máa ṣe àbòjútó. Ìyẹn ṣe tún bẹ́ẹ̀ ṣe tán láì ká máa lọ. Ìyẹn tún dá ju sójà lọ́nà. Tó olórí burúkú ìwọ náà bò tún. Olórí burúkú tiẹ̀ tún ó tún ṣe pẹ́. Ìlú wa nílò máa wọ̀ ní iṣẹ́ yẹn ti change. David ìgbèbí change tẹ̀lé. Ìrọ̀pá Suleman ní orí ẹ̀ jẹ́ ká lọ. Ṣé a máa lọ bẹ̀ yíyan ní ìlú? A máa lọ bẹ̀ ojú àwọn ìgbà owó fún ìgbọ́ mi. Thank you. Jẹ́ ká lọ. Thank you.